A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mọdẹ̀. Iléeṣẹ́ ológun ti ní ikọ̀ wọn ṣe àkọọ́lẹ̀ àṣeyọrí ní ẹkùn Niger Delta bí wọ́n ṣe fọ́nká 23 ibi ìkọ̀kọ̀ àwọn olè ajépo wà 43 illegal oil bunkering ops tí wọ́n sì fi ọwọ́ ṣìkún òfin mú àwọn 19 tí wọ́n lọ́wọ́ nínú ìwà ọ̀daràn yìí, tí wọ́n sì gbẹ́sẹ̀ lé 260,000 litre epo tí wọ́n jí kó. Adelé alukoro 6th Division Lt Col Danjuma Jonah Danjuma ni ó ṣe àfihàn yìí nínú àtẹ̀jáde àná, bí ó ti ní ikọ̀ wọn ba ọkọ̀ 11 àti ọkọ̀ ojú omi 21 jẹ́ pẹ̀lú ọkọ̀ alùpùpù 11 tí wọ́n fi ń jí epo. Àtẹ̀jáde náà tẹ̀síwájú wípé ikọ̀ wọn ba ọ̀pọ̀lọpọ̀ ibi wọ́n ti ń fọ epo jẹ́ ní agbègbè Abẹ́sà àti Kúlà ní ìjọba ìbílẹ̀ Akukutoru, ìpínlẹ̀ Rivers, gẹ́gẹ́ bí wọ́n ti gbẹ́sẹ̀ lé 60 lítà automotive gas oil (AGO). Àtẹ̀jáde náà fìdí ẹ̀ múlẹ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ ọkọ̀ ojú omi onígi pẹ̀lú lítà epo tí ó lé ní 3,000 tí wọ́n jí ni wọ́n rẹ́bùrú láàrin agbègbè Odagwa, Akwa, Ọ̀zà West, Òyìngbò, Obozor àti Anyama General. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ẹgbẹ́ àwọn ilé ìwòsàn aládàáni Association of Nigerian Private Medical Practitioners (ANPMP) ti sọ wípé gbogbo ìgbà ni ilé ìwòsàn aládàáni ń kógbá wọlé látàrí ìṣòro ọrọ̀ ajé orílẹ̀-èdè. Bákan náà ni wọ́n ní ipò tí orílẹ̀-èdè wà ti mú ọ̀pọ̀ ará ìlú máa tọ́jú ara wọn self-medication tí ó ń yọrí sí ìdaṣẹ́sílẹ̀ ẹ̀yà lágọ̀ọ́ ara wọn, organ failure àti ikú. Alága ANPMP Dókítà Odia Festus sọ níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò lópin ọ̀sẹ̀ ní ìlú Àbújá wípé ibi ìgbókùúsí ti kún pẹ̀lú òkú ṣùgbọ́n kò sí aláàárẹ̀ kankan lórí ibùsùn ní ilé ìwòsàn. Ó ní bí kò bá dójú ẹ̀, ọ̀pọ̀ ni kì í wá sí ilé ìwòsàn tí wọ́n sì máa retí kí dókítà pa idán lórí ìlera wọn. Dókítà Odia ṣe àfihàn wípé ọ̀pọ̀ ọmọ orílẹ̀-èdè ló ń tọpinpin àìlera wọn lórí Google tí wọ́n sì ń ra oògùn ní kẹ́míìsì títí di ìgbà tí ó bá bọ́ sórí. Odia kérora wípé ilé ìwòsàn aládàáni kò ní agbára àti san náírà owó oṣù òṣìṣẹ́ tó kéré jù tí ìjọba àpapọ̀ bu ọwọ́ lù látàrí bí wọn kò ṣe rí owó pa sápò. Bẹ́ẹ̀, ẹ̀ka ilé ìwòsàn aládàáni ni ó ń gba ìdá 80 nínú 100 dókítà àti nọ́ọ̀sì ṣiṣẹ́ jùlọ. Bí ènìyàn bá ní tó agbálẹ̀ 8 sí 10 ní ilé ìwòsàn, owó oṣù wọn á máa lọ 800,000 naira. Ta ló fẹ́ san èyí? Bẹ́ẹ̀, gbogbo ohun èlò ilé ìwòsàn ni ó ti gbówó lórí gọbọi látàrí pàṣípààrọ̀ owó ilẹ̀ òkèèrè. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ti ṣe ìkéde ìyọ̀ǹda èsì ìdánwò fún ìgbaniwọlé sí ìkẹ́kọ̀ọ́ iṣẹ́ nọ́ọ̀sì fún ti ọdún 2024 Professional Examination in General and Post-Basic Nursing Programs in 2024. Àfihàn yìí wáyé nínú àtẹ̀jáde àná láti ọ̀dọ̀ ìgbìmọ̀ ẹgbẹ́ àwọn nọ́ọ̀sì àti agbẹ̀bí lórílẹ̀-èdè. Àtúpalẹ̀ èsì ìdánwò yìí ṣe àfihàn wípé 18,139 akẹ́kọ̀ọ́ ni ó yege, tí ó túmọ̀ sí 88% pass rate. Àtẹ̀jáde náà fìdí ẹ̀ múlẹ̀ wípé olórí àwọn ilé ìwé ìdánilẹ́kọ̀ọ́ fún iṣẹ́ nọ́ọ̀sì ti darí kí olúkúlùkù lọ yẹ èsì rẹ̀ wò lórí ẹ̀rọ ayélujára títí ọ̀la ọjọ́ Ìṣẹ́gun ọjọ́ 12 oṣù kọkànlá ọdún 2024. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ọ̀gbẹ́ni ará ilẹ̀ United States kan Anthony Nephew ti ṣekú para rẹ̀, ìyàwó rẹ̀, ìfẹ́ rẹ̀ àtijọ́ àti ọmọ rẹ̀ méjèèjì lẹ́yìn ìdìbò ààrẹ tí yóò wáyé ní ọjọ́ 5 oṣù kọkànlá tí ó gbé ààrẹ aṣẹ̀ṣẹ̀yàn Donald Trump dórí oyè. Gẹ́gẹ́ bí àwọn aláṣẹ ṣe jábọ̀ fún oníròyìn New York Times lánàá ọjọ́ Àìkú, ọ̀gbẹ́ni ẹni ọdún 54 yìí fi ìbínú rẹ̀ hàn lórí àṣeyọrí Trump. Wọ́n ní ó ti fẹ̀ẹ̀kàn tẹ́lẹ̀ lọ́dẹ orí, gẹ́gẹ́ bí ọ̀gá ọlọ́pàá Dulot Mike Sinowa ṣe sọ ní ọjọ́ Ẹtì, bí wọ́n ti ní àwọn bá òkú ènìyàn 5 nínú ilé méjì láàrin ìlú.
Àwọn aláṣẹ bá òkú olólùfẹ́ rẹ̀ àtijọ́ Erin Abrahamson pẹ̀lú ọmọkùnrin rẹ̀ Jacob Nephew, ẹni ọdún 15, pẹ̀lú ọgbẹ́ ọta ìbọn nínú ilé wọn lọ́sàn-án Ọjọ́bọ̀. Lẹ́yìn tí wọ́n ṣe àwárí Anthony Nephew gẹ́gẹ́ bí afurasí ni wọ́n ṣẹ̀ṣẹ̀ wá rí òkú ìyàwó rẹ̀ Catherine Nephew àti ọmọkùnrin rẹ̀ Oliver Nephew, ọmọ ọdún 7, tí àwọn náà ti di olóògbé pẹ̀lú ojú ọgbẹ́ ọta ìbọn lára nínú ilé wọn nítòsí. Síwájú àkókò yìí ni Anthony Nephew ti ń ṣe àfihàn ìṣelòdì sí Trump pẹ̀lú oríṣiríṣi àwòrán lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Facebook. Lára rẹ̀ ni bí ó ti fi ẹ̀sùn kan ẹgbẹ́ òṣèlú Republican wípé wọ́n ń jẹ́ kó nira fún àwọn obìnrin láti fi ìbáṣepọ̀ tí kò tẹ́ wọn lọ́rùn sílẹ̀, abusive relationship. Nínú oṣù keje ni ó kọ wípé inú òun á dùn bí ará ìlú bá lè yan ẹni tí ó dára jù níbi ètò ìdìbò. Bákan náà ni Anthony Nephew ṣe ìkìlọ̀ lórí ìpèníjà tí ó ní pẹ̀lú àìlera ọpọlọ rẹ̀ bí ó ti ní ìrònú lè yọrí sí ìṣekúpa ara ẹni. Ó ní ìpèníjà àìlera ọpọlọ jẹ́ èyí tí ìjọba kì í dá sí nítorí wọ́n ka ẹni bá ní kún oníṣòro tí ó gbọ́dọ̀ dá ìṣòro rẹ̀ gbé. Ṣùgbọ́n títí di àsìkò yìí ọlọ́pàá Dulot kò tíì lè sọ ìdí fún ìṣekúpa yìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ẹgbẹ́ agbébọn ẹlẹ́ni mẹ́ta ni a gbọ́ wípé wọ́n yìnbọn pa ẹni méjì lówùúrọ̀ kùtùkùtù òní ọjọ́ Ajé bí àwọn méjì mìíràn ṣe gba ọgbẹ́ ọta ìbọn ní ìlú Abẹ́òkúta, ìpínlẹ̀ Ògùn. Alukoro ọlọ́pàá Ọmọlọ́lá Odùtọ́lá ni ó mú ìkéde yìí wá nínú àtẹ̀jáde òní, bí ó ti ṣàlàyé wípé ìṣẹ̀lẹ̀ yìí wáyé láàrin aago 12:30 òwúrọ̀ ní Diamond Dumplings GRA Abẹ́òkúta. Agbébọn tí wọ́n dé pẹ̀lú ọkọ̀ dúdú Toyota Hilux tí wọn kò tíì ṣe ìforúkọsílẹ̀ rẹ̀ ni wọ́n déédé kojú àwọn kan nínú Mercedes-Benz GLE 350 dúdú wípé kí wọ́n mú kọ́kọ́rọ́ ọkọ̀ wá. Lójú ẹsẹ̀ ni wọ́n ṣínà ìbọn bolẹ̀ tí ó fi ba Ọlá, Ṣọ́bánkẹ́, Olúwatìmílẹ́yìn àti àwọn méjì mìíràn. Lójú ẹsẹ̀ ni ikọ̀ ọlọ́pàá láti Ìbàrà dé ibi ìṣẹ̀lẹ̀ lẹ́yìn tí wọ́n gba ìpè pàjáwìrì. Bí wọ́n ti dé ibẹ̀ ni wọ́n pa agbègbè yìí mọ́ tí wọ́n sì kó gbogbo àwọn tí wọ́n fi ara pa lọ ilé ìwòsàn FMC Ìdí-Àbà, Abẹ́òkúta. Ìwádìí ti ń lọ lọ́wọ́ láti mọ ohun tí ó ṣe okùnfà ìṣekúpa, kí ó má ṣe wípé ó ní í ṣe pẹ̀lú àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Alhaji Musiliu Akínsànyà tí gbogbo ènìyàn mọ̀ sí MC Olúọmọ ni wọ́n ti ṣe ìbúra fún ní olú iléeṣẹ́ ẹgbẹ́ ní Àbújá gẹ́gẹ́ bí ààrẹ ẹgbẹ́ onímọ́tò, President of the National Union of Road Transport Workers. Ọjọ́ Àbámẹ́ta ni Akínsànyà di ààrẹ níbi ìpàdé àwọn aṣojú tí ó wáyé ní ìlú Òṣogbo, ìpínlẹ̀ Ọ̀ṣun. Ìpínlẹ̀ 4 ní ẹkùn gúúsù ìwọ̀ oòrùn, lára wọn láti rí ìpínlẹ̀ Ògùn, Èkó, Èkìtì àti Oǹdó ni wọ́n ti kópa níbi ìdìbò lẹ́yìn tí wọ́n pín ipò yìí sí ẹlẹ́kùnjẹkùn. Tìlù-tìfọn ni wọ́n fi gbé MC Olúọmọ wọ inú gbọ̀ngàn olú iléeṣẹ́ ẹgbẹ́ tí ìbúra ọ̀hún ti wáyé. Amòfin ẹgbẹ́ Mercy Ibe ni ó ṣe ètò bí wọ́n ṣe búra fún Akínsànyà gẹ́gẹ́ bí ààrẹ gbogboògbò. Bákan náà ni wọ́n ṣe ìbúra fún Alhaji Tajudeen Àgbẹ̀dẹ àti Hakeem Adéọ̀ṣun gẹ́gẹ́ bí igbákejì ààrẹ àti trustee. Akínsànyà dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí ó jẹ́ kí àṣeyọrí àti ìbúra yìí ṣeé ṣe, bí ó ti ṣèlérí láti sa gbogbo agbára rẹ̀ fún ìdàgbàsókè ẹgbẹ́. Lẹ́yìn èyí ni ó pè fún sùúrù àti ìrẹ́pọ̀ láàrin ọmọ ẹgbẹ́, bí ó ti jẹ́jẹ̀ẹ́ wípé ìgbáyégbádùn ẹgbẹ́ yóò jẹ́ pàtàkì jùlọ lọ́kàn àyà rẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Òṣèré ilẹ̀ Nàìjíríà Mercy Aigbe ti padà sọ̀rọ̀ lórí ìdí tí ó fi pinnu àti fẹ́ ìlúmọ̀ọ́ká alágbàtà sinimá Kazeem Adeoti tí gbogbo ènìyàn mọ̀ sí Adekaz. Òṣèrébìnrin yìí sọ èyí nígbà tí ó farahàn lórí ètò asọ̀rọ̀mágbèsì. Ìròyìn jábọ̀ wípé Mercy Aigbe ṣe ìkéde ìgbéyàwó rẹ̀
kẹta pẹ̀lú Adekaz nínú oṣù kínní ọdún 2022 gẹ́gẹ́ bí ìyàwó kejì. Nígbà tí ó ń dáhùn ìbéèrè ní Aigbe sọ̀rọ̀ lórí ìdí tí ó fi pinnu àti fẹ́ Adekaz gẹ́gẹ́ bí ìyàwó kejì. Ó ní ìdí àkọ́kọ́ ni wípé àwọn jọ ń ṣe iṣẹ́ kan náà lápapọ̀, àwọn á jọ ṣe ìgbélárugẹ iṣẹ́ wọn lọ ibi gíga. Aigbe ní òun nílò ẹni tí yóò ran iṣẹ́ òun lọ́wọ́, inú òun sì dùn wípé òye rẹ̀ yé Adekaz. Bí àwọn bá jọ da agbára pọ̀, ọjọ́ ọ̀la yóò dára ju bí àwọn ṣe lérò lọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.